tọ́ kí ó ń tọ̀. Èmi ò tọ̀ mọ́. Mo sùn mú jínísì mo rí pé mi ò tọ̀. Ìwọ dẹ̀ ti ń tọ̀. Mo ti ń tọ̀. Ti ń tọ̀. Ṣé kò ṣe nǹkan tí mo rò? Kí ló rò? Ó mọ̀ pé dókítà ń sọ pé ṣé ìwọ ò nídìí anything. Tó fi dáhùn náà pé ò nídìí nǹkankan pé ìwọ ò ní any problem. Bẹ́ẹ̀ni. Pé mi ni mò ń tọ̀. Mi ni mo ní problem. Ọ̀rẹ́ mi. Ṣé kò ṣe pé ìtọ̀ tèmi stop ó ti yí sí wọn? Tèmi ti bàjẹ́. Oyin, ṣé nǹkan tó ń tọ́ láti sọ pé tí mo ṣe mú ẹ káàkiri pé kí ìṣòro ìtọ̀ ayé ẹ